àwọn òkùnfà rẹ̀ pọ̀ ṣùgbọ́n ìtọ́jọ́ kókó ń bẹ alákọ̀ọ́kọ́ ni pé àgbọ́yé Islam ó ń fẹ́ kí èèyàn farabalẹ̀ àgbọ́yé Islam ó ń fẹ́ kí èèyàn farabalẹ̀ wàláhì láàdì ó ń fẹ́ kí èèyàn farabalẹ̀ tí èèyàn ti farabalẹ̀ òfin fílásán ilé èèyàn máa dúró lé lórí mo ṣe lẹ́kṣọ̀ kan ní mọ́sálásí àríṣekọ́lá nínú àwẹ̀ kú bí ẹyọ kan àbíjì àwọn tó bá wà ń bẹ wọ́n wà ń bí ọwà ń bẹ mo ní kí ni túmọ̀ ayyaman ma'dudat tọ́lọ ń wí táwọn túmọ̀ ẹ̀ kọ́sọ̀ máa ń jókòó yìí ìfà àwọn tó wà tẹ́ndì o kí ni túmọ̀ ayyaman ma'dudat ìgbọ́ kọ́sẹ́ tọ́mọ̀ ó ní ọjọ́ tó ló ń kà àfi kéèyàn farabalẹ̀ ọjọ́ ó kójọ láàrin òru àtọ̀sán ayyaman ma'dudat àìgbàwẹ̀ lóru ọ̀sán là máa gbàwẹ̀ ajẹ́ pé yọ́ mú tọ́lọ́ orí fàásì yẹ kìí ṣe ọ̀sán àtàlẹ́ ìtọ́kẹ́ náà sì wà ń bí Málíkì yọ́mi dì kí ló pé ọ̀sán ọjọ́ ìbílẹ̀ àlìkìyàmà torí pé òòrùn tó bá yọ ọ̀nà kò ní wọ́ọ̀kùnmọ̀ láíláí ẹ sì tó máa jà pé yóò akọ anil mòlúdi yọmọ sàbíì ẹ wà máa fà mọ́ra wọn lọ. ó ń fẹ́ ìfarabalẹ̀ tí mo fẹ́ tọ́ka sí nìyẹn ó ń fẹ́ ìfarabalẹ̀ yá ayọ́ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun àwọn tí wọ́n àtẹ́ndì tafsir kwẹ́sàn ogún la tírìtì lórí ẹ̀ kwẹ́sàn ogún ó lé ní ọjọ́ méje àbí mẹ́wàá kọ́ ni látọ̀ ní 14 di 24 bí ọjọ́ mẹ́wàá la fi tírìtì ẹ̀ kwẹ́sàn ogún tẹ́mi gan tí mo gbẹ́nu lé ìmọ̀ tó yóò tó báwọn ayọ̀ sáde ní sọ pé àtùmọ̀ bá lọ lọ́la ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí ó ń fẹ́ kí èèyàn farabalẹ̀ àǹfààní ìfarabalẹ̀ ẹ̀ tó rí bí àwọn tí máa tọ́ka sí ìfẹ́fẹ́ yìí lójú bá lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé kéèyàn rọra ẹ̀fẹ́ sin Ọlọ́run àwọn èèyàn ní agrab wọ́n lóríṣiríṣi tí wọ́n ń sùn wọ́n ní shahawat wọ́n ní adùn ẹ̀mí ẹlòmíì fẹ́ tí a rí mi ni ẹlòmíì fẹ́ owó ni ẹlòmíì obìnrin wàhálà tiẹ̀ oríṣiríṣi ń bẹ fún wọn tí ẹ bá wá tún wá lẹ́kọ̀ọ́ pọ̀ mọ́ tí ọba máa pé wọ́n Ọlọ́run dákun ṣàánú mi mọ́mọ́ jẹ́mọ̀ iye ọjọ́ wà lémi lórí ibi tó kù sí ń yọ hàn bímọ rẹ̀ ẹ máa fún túmọ̀. ẹlẹ́ẹ̀kẹta òní wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n kọ̀wé ẹ má ṣe jàmáà mọ́ nílùú tiwọn tó ní sábàbí tó bá ti kàn ti bí wọn ó tún change ọ̀rọ̀ díẹ̀ ẹ ṣàkíyèsí àárín. ẹlẹ́ẹ̀kẹrin òun ni kọjá pé kájọ wà lórí dáwà kájọ máa ṣe kẹta ara wa kájọ máa tún ṣe kẹta ara wa àwọn kan dá ìṣẹ̀dá káàtó àmírù fi sára ní dé make sample wà fún wa nítorí ìtọ́lọ́hún tí o ti sọ bá lọ́hún gbèlè tá a ṣe wípé kì í sí inú ẹgbẹ́ Islam tó lékè inú ẹ̀mí tèmi nu àwọn ẹgbẹ́ Islam tó jẹ́ sunniya ìgbà wọn bí díà sunniya wọn fi owó ìṣẹ̀dá káàtó sára ní débi kankan wọ́n fi owó ìsìtàràkàtù sára ní dénbì kankan àwọn aṣíwájú wa rèé ṣé mọ́tò wọn lọ́dà jù ń ta yìí àbílẹ̀ tí ẹ ń gbé lọ́dà jù kí wò tó bẹ̀rẹ̀ dáwà wọn ti bẹ̀rẹ̀ kó o tó máa rówó láti Saudi làwọn náà ti ń rówó àìmọye láti Saudi àti bomi àìmọye gbà àìmọye ti fẹ́ tẹ̀ nínú wọn a sì mọrú mọ́tò tẹ̀yìn ń gùn àmọrú ilé tẹ̀ ń kọ́ kódà ìmí nǹkan tó jẹ́ àràpamọ́ tọ́rọ àmà rìn lọ́dọ̀ ẹnìkan lọ pé alágbáyá ló níbí bóò ní oṣù wọ́n pè lọ síbí kíjẹmọ́ wà kíjẹmọ́ máa kú ẹ̀ṣẹ̀ rẹ̀ pé èlò lọ́wọ́lé èlò lọ́jáde ibi tẹ́ tí ó lówó ẹ̀tì ẹ̀mọ́ méyàn kọ̀ọ̀kan lọ́nà díẹ̀ díẹ̀ kò pé rẹ̀ náà gáràdù ti wà ìtajẹ́tì ti wà so àwọn tí sì ń kó kí ó ń lò wọ́n fúnṣẹ́ wọn ọ̀gbọ́ nígbà wọn ti mọ̀ pé inú dáwọ̀ ẹ̀ ní pé kọ́mọ̀sí jẹmọ́ wọn ò ní kú ẹ̀ṣẹ̀ rẹ̀ pé kí ló tó fọ́ọ̀mù jẹmọ́ kò ní sí secretary kò ní sí vice president gbogbo lájílẹ̀ tí a máa ń fọ́ọ̀mù yọ́pọ̀ forí sọ́pọ́n ni tó gbọ́ wà subjected sí tó ń bá ń bẹ́ sí agbárí ẹnìkan ní gbogbo mílíọ̀sì mùsùlùmí ọ máa lò ní Nàìjíríà yìí kò possible kò ṣeé ṣe ṣùgbọ́n ó ti change ọpọlọ àwọn èèyàn kan àgbọ̀dọ̀ mọ́ ṣàlàyé báyìí torí Ọlọ́run tá ń lọ pàdé kọ́lọ́n fún wa gbogbo alátùbọ̀tán dáadáa. bẹ́ẹ̀ náà làwọn míì bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ń fẹ́ ìròyìn ẹ̀fọ́ wọn kéèyàn tí ẹ̀mọ́ gbólógbóló ẹ̀tú àwọn èèyàn lẹ̀
níta kátà bá ń jẹ ní wọn fi lọ ọmọ ẹgbẹ́ ìmọ̀ bóyá mo máa pè dáadáa ṣé etí wọn náà ń ṣe nù ni ọ̀rọ̀ àwọn èèyàn máa nílò àkáyè kọjá tí ẹlòmíì máa ń ro ṣé àwọn tí wọ́n gba ìpèpè ànábì wa sallallahu alaihi wasallam ní Maka tí ìnira tún bá wọn tí wọ́n tún tẹ̀lé lọ Mádínà ó dé wọn mọ́lẹ̀ ni Quran ní etí ní èsá ní ègbó gẹ́gẹ́ ní tó wá látọ̀dọ̀ Ali tí ó fẹ́ ilẹ̀ pàdé sí ni wala yakhluqu an kathrati ar-rad wala tanqadi ajaibuhu bọ́ọ̀bá lọ́n ka fatia nígbà mẹ́tàdínlógún lójúmọ́ tẹ́lẹ̀mí bá tún jókòó tí bá ń tu fún ọ yóò sì dàbí ìgbà tó ọ̀gbọ́n tí wọ́n ti fatia rí nínú àwọn ẹ̀mú ń ṣe rìsáàjì kan lórí tẹ́kọ́wá mo bá ka àyà kan bí ìgbà tí rẹ pé àbí ìkànnù Kùránì rí tẹ́lẹ̀ ni mo tún wá ń wò pé abọ́mọ́ jẹ́ pé jíásù yìí ni mo tún lọ wo wáraka kọ́mọ̀ jẹ́ pé ìtọ́wà ní cd ni mo tún lọ wo pépà ibi àyà àkọ́kọ́ nínú Suratul Ahzab kí lọ́lọ́ ń bẹ̀ ya ayyuhan nabiyyu ittaqillah wala tuti'il kafirina wal munafiqin ẹ̀rù ọlọ́run sì bà mí ṣé mo sì ń ka kí ni iná nu Kùránì tẹ́lẹ̀ ọlọ́run nìkan ló sì mọ iye Kùránì yẹn ti parí ó sì wá dàbí pé bí ìgbà tí n ti kà tẹ́lẹ̀ anẹ́sọ̀ sálàm lọ́lọ́run dojú kọ tọ́lá pé tọ́lá wọn bá sì sẹ̀sà lórí èpẹ̀ nínú àwọn èèyàn tí ó fẹsà níbi ọlọ́run lásìkò kan ẹni tó dáa jù tó nípa ayọ̀ ọlọ́run jù ní ọ̀sàlẹ̀ sá ọlọ́run tó ní ya ayyuhan nabiy ittaqillaha wala tuti'il kafirina wal munafiqin ọlọ́run mọ̀ tóbi o Kùránì ní èsà ní egbó gbogbo ìgbà tó bá ń kọ́ ọmọ rí èèmọ̀ ni táwọn èèyàn bá ti wá gbọ́rọ̀ ọlọ́run tí ò sí pé ọ̀rọ̀ pásánà ni wọ́n mọ̀ fẹ́ láti pààrọ̀ fẹ́ ní mọ̀ ọ́n àwọn fẹ́ mọ̀ ń pa rẹ̀ àwọn olóye ń pa rẹ̀ ìlọ́fà tó fi ń wọn lábẹ́ jama'aat sí jẹ̀mọ́ ń gbóúnjẹ fún wọn ni wọ́n tún dáwó bẹ́ẹ̀ ni wọ́n tún ṣùgbọ́n tẹ́ wọn lọ́rùn wọn dáwó bẹ́ẹ̀ ju kí wọ́n mọ dáwó bí tí ọ̀dà lọ ọtẹ́ wọn lọ́rùn kí wọ́n lọ bẹ́ẹ̀ kí wọ́n lọ gbọ́rọ̀ ọlọ́run ju kí wọ́n mọ lọ bí tí ọ̀dà lọ ọwọ́ àlùkò mu ẹtù wọn lẹ táwọn èèyàn lẹ ọmọ sábọ lọ́dọ̀ rẹ̀ táǹdé wọn ọ̀rọ̀kọ̀rọ̀ agbọ́nni ẹlẹ́ẹ̀keje kọ́rọ̀ mọ́pọ̀ agbọ́nni ẹlẹ́ẹ̀keje náà ni wípé kí ni ìtọ́jẹ́ mọ́níhájú àwọn èèyàn yẹn torí wípé ó ṣeéṣe kọ́mọ́jọ́ nìkan tí ẹ̀ là ń bá yí ẹlòmíràn tó lè yọ lọ́jọ́ wájú ẹ̀dẹ̀ mọ́lẹ̀ dáadáa kẹ́kọ̀ọ́ ń bẹ́ o ojúṣe rẹ̀ sì ni ìwọ́n tó rí kọ́ọ̀dù ẹ̀ gbogbo àwọn tó bá ti rí bluetooth ókùn tí ẹni ókùn tí wọ́n kọ́ mọ́ ti sí torí tó ṣe ó ti dá mss rú ó ti dá ẹmọ ẹgbẹ́ mi rú tí wọ́n bá ṣe tọ́lọ́ mọ́ wọ́n pè mí lákùrẹ́ àwọn mss rẹ̀ pé kí n dákò sọ̀rọ̀ láti mú ní kí ló dé wọ́n láwọn ọmọ ṣe program bá àwọn oníkàwé èèyàn gbága wọ́n ní tọ́wáyé pé lóko mss ní àwọn ọ̀sẹ̀gbẹ́ àwọn ò ní gbé wàláhì lẹ́dí láìláìlá wà ní tẹ́sán nínú ẹ̀rí bẹ́ẹ̀ nǹkan lánàá tó ẹ̀rí bẹ́ẹ̀ nǹkan lánàá yẹ tani wàá fẹ́ràn bídíà ta lọ fẹ́ràn bídíà tí wọ́n sọ pé tí ń ṣe bídíà ni tó lọ́wọ́ àti wọn àpé òun ṣe lọ kọ́sẹ́ ń tọ́ fẹ́ràn bídíà náà síbí náà lásọ yìí gbogbo wa bá ṣe gẹ̀fìlà tó bá ṣe gbére bá ṣe wé kírísító lọ́dọ̀ tiẹ̀ òun bídíà ní á lọ́dọ̀ tì í ó jẹ́ pé àníbi òun nítorí àti mọ̀ pé nǹkan wà nù làákàyè tiẹ̀ káfíìrì gan ni á ó ti gbé wa nù káfíìrì mọ́nyájú wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ gbìmọ̀lẹ̀ dáadáa níbi òní ta sí lẹ́kṣọ̀ ní ní ìdálẹ́pà rẹ̀ kálíbà àràtúnṣe nígbà àṣì àràtúnṣe àṣọ ń pa ìmọ̀ ṣùgbọ́n nígbà tí ó tó ti wá tó lọ fọ́nbù mọ́nyájú wọn rè gbìmọ̀ dáadáa khawariju ma'a du'at murji'atu ma'a al-hukam rafidatu ma'a jama'ati al-islamiyya qadariyatun ma'a al-yahudi wan-nasara wal-kuffar mọ́nyájú wọn nìyẹn yọ hàn sí ọ díẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ibi tí ọba tí yàn sí owó sì pèsè ọlọ́jọ́ wájú àfi tọ́ba fi tó ṣe orílẹ̀ lóku tọ́bọ́ sójú ọ̀nà òdodo etí ọba dáná àwọn jamaat pinpoint ẹ̀ tí wọ́n á sí ẹ má ṣe nǹkan tí ọ̀dà mọ̀ síbi táwọn náà ń ṣe nu ẹ má ṣe àwọn nǹkan báyìí ẹ má ṣe kọ̀sẹ́ tí ó kọ̀ di ọkùnrin tó sọ ọ̀dà kábíkó ọmọ kẹsìlá rẹ̀ ni pé nǹkan báyìí ẹ má jà sí ma ìtumọ̀ ẹ̀ náà ni wípé tọ́ba ti rí àwọn duat ẹsẹ̀ kékeré ó ti sọ ọ́n di kèfèrí báwọn khawariju ṣe máa ṣe nu ìpè ẹ̀ ń bá ṣe kẹbíra ẹsẹ̀ ńlá kan kìí ṣe káfíìrì sápáná kìí ṣe mùmínì sápáná
àwọn mutẹ́sílà nù àwọn mutẹ́sílà nù àwọn mutẹ́sílà nù ẹ̀yọ́ tó ń gbé lọ́dún mutẹ́sílà khawariju ni àwọn ọjọ́ pé ní islam ni pẹ̀lú kẹbíà wọ́n ń jẹ́ ìwádìí ọlọ́run ni àdéhùn ọlọ́run ni wọ́n jẹ ẹni tó ṣiṣẹ́ ẹsẹ̀ṣẹ̀ níyà bóòlù ọlọ́run ṣe amádé rẹ̀ ṣe pé tó bá di inú iná yọmọ ọbẹ̀ lọ pé ń bẹ̀ ni kèésò ní ṣèyún ẹni tí ní ṣèyún tiẹ̀ òun ti bọ́ra rẹ̀ pé òun ṣèyún òun ti lọ bẹ̀ àwa náà sì lérò pé kò ní í ṣe lọ bẹ̀ pẹ̀lú ìgbọ́lọ́ torí kọ́mọ ya wá ní ẹ̀sìn tó clear dáadáa ṣùgbọ́n àìsàn ọ̀rọ̀ sọ ńlọ́fà wàhálà ilé a sì lè filẹ̀ sínú atẹ́gùn àlè filẹ̀ ní àwùjọ bá àwùjọ jẹ́ ṣùgbọ́n tó bá dé bí àwọn tí wọ́n ń ṣèjọba mọ́ríjíà ni wọ́n sọ pé gbogbo tẹ́ bá fẹ́ lè ṣe ẹ máa ṣe lọ ẹ̀ kó ní Islam rárá nítawọn mọ́ríjíà nìyẹn akharul amal amusammal ilah àwọn mọ́ríjíà ọba àwọn adẹ́sẹ̀ kódà kọ́ lẹ́bọ̀nú tó ọba ti jẹ́ pé ní ìmọ̀ọ́nì àkọ́kọ́ òun ní yọ́gbọ̀n ní Islam lọ́wọ́ òṣùlù mọ́ríjíà ìyẹn ni pé wọ́n máa wá bí wọ́n ṣe máa ṣe tazalluf pẹ̀lú àwọn alágbára nílùú nígbà tí èèyàn sọ pé bí ẹ bá kéde pé oṣù bì kan ẹ má tunu ẹ má retí ṣoṣo tó ń Sokoto àwọn ará Sokoto gan-an aláwọn ará Sokoto gan-an tí ẹni ti sòtọ́ ìṣòro làwọn fi sínú káàdó wá pé ilẹ̀ káàdó jire kìí ṣe pé à ń kó sòtọ́ ọ̀dà rárá o èèyàn dáadáa ni ó sì náwó lórí ẹ̀sìn ṣùgbọ́n àná ìṣọ̀ sálàm ó ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gumma alaykum faqdiru lahu jumhurul ulama wà lórí pé khitabu hadha lil ummah pé khitabu yìí àwọn ọmọ mi ni gbogbo àlùmọ̀ sí ọlọ́ni àwọn Ṣàfi'í yà ni wọ́n sọ pé gbogbo kálukú ló ń mọ̀ tọ́ lé òtí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì sọ ọ̀rọ̀ tọ́ lẹ́nu tòótọ́ àwọn àyímọ́tò fatiwa nù àwọn aṣíwájú wa ní Saudi àti ibùmí wọ́n lò ó ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́ lẹ́ni ẹ má jẹ ìyá lọ́bẹ̀ ọ̀rọ̀ tọ́ lẹ́pọ̀ jù ni àríkàwọ́lù ẹnìkan sọ pé hákàdá amárànà Rasulullah sallallahu alaihi wasallam sẹ́ẹ̀fì hikaya ẹ̀fì wé kàwọ́lù kọ́ bára wọn mu náà هذا حديث وهذا له حكم الحديث حكم الرفع أمرنا الرسول صلى الله عليه وسلم نهانا له حكم الرفع ó ní ìdájọ́ pé marfu ni táwọn muhaddisu máa sọ nìyẹn ó yàtọ̀ sí pé khitab mubashir lágbàdo lọ khitab mubashir ní Ibn Abbas ṣe tafsiri ẹ̀ ajẹ́pẹ́ ẹlòmínà dífà pẹ̀lú rẹ̀ kúrò bùkọ́ tó sọ fún un gbọ́ dífà pẹ̀lú ẹ̀ nígbà pẹ̀lú ẹ̀ lọ́gbọ́ ọgbọ́ alátẹ̀tẹ̀rẹ̀ bèbè rúyà ti Muawiya ọgbọ́ ló rúyà ti Muawiya ni ẹjá fìbẹ̀ ńlẹ̀ mọ́sára fi kìí yà ni ṣùgbọ́n tọ́ba ti wá di wípé àwọn jama'atu islamiyya mọ́jábù ṣíyà Rāfidah ni a máa lò kí ni àwọn Rāfidah máa ṣe àwọn àtọ́wò tí wọ́n tà lámọ́sà lọ́dọ̀ apá kan nínú àwọn sàbẹ̀ bí ẹ ṣe kọ̀ndẹ́m gbogbo sàbẹ̀ nù àfẹ́ńbẹ́ wa lágbègbè alẹ́ nìkan sọ́jà báwọn ẹ má jà sí fáìlì wọn pọ̀ èèpẹ̀ sí ibi ẹ má sì mi gbọ́ yìí o rárá haṣa lillahi an yakuna dhalik kí n bọ́ ok àwọn àṣìṣe àwọn tí mazamuhu annahu akhta ìtì ẹni nílẹ̀ mi pé àṣìṣe ni wọ́n wá tọ́ba ti wá rí pé táwọn nílẹ̀ mi pé àṣìṣe lọ́dọ̀ sàbẹ̀ kan ní wọ́n ṣe fa fáìlì gbogbo sàbẹ̀ yà nìyẹn wọ́n ní ọdún tí wọ́n máa ṣe tí wọ́n fi ẹran tí ó ti wẹ̀ ẹ́ tí ó fi represent Aisha radiyallahu anha àwọn ṣíà ẹni tí wọ́n mọ ẹ lọ́wọ́ wọn tọ́ba dásì kó tẹ́ lọ ájì ẹ wá wọn kàn kẹrí mọ̀ bẹ́ẹ̀ náà sì tọ́ba débi jama'atul islamiyya Rāfidiyya lẹ́yìn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ba kan yahudu wa nasara istislam ni istislam qadariyatun jabariyya kìí ṣe pé wàhálà tẹ́ ń ṣe ilé àṣàyàn ṣe fẹ́ṣẹ̀ ọlọ́run rẹ̀ sí rẹ̀ lọ níbi dáwà ìjuwọ́lẹ̀ sọ́ọ̀rì ẹ̀ mọ́bìnú ìjuwọ́lẹ̀ fún kádàrá ọlọ́run pé kádàrá ọlọ́run wà kìí ṣe wàhálà tá ń ṣe ilé wà jẹ́ ká yé ẹ̀sìn ọlọ́run kọ́ ga kìí ṣe pé nígbà tẹ́ bá tó ṣe wàhálà lórí òṣèlú ilé wà jẹ́ kí ìlú ó dá tó dé ìsìláàmù tí wọ́n mọ̀ sọ̀nù ó sì jẹ́ yọnu ti dáwà àwọ̀kọ́ ẹni tó bá ní òye tó rò dáadáa so kọ́lọ̀ nǹkan sànù wa kọ́sà tó sọ́nà fún àwa àti àwọn náà o ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ́dúdú bó fìlìmọ́ mawaqif lérí nìkan pé ilẹ̀ káwọn ọmọ tó ló kí fún ọ̀rẹ́ lórí mọ́sálà yìí rárá o ìgbà míì wọ́n máa sọ wípé jama'at káfíra ni
tó bá tún wá lóye inú wọn yọ sọ pé rárá o wọn ò gbọ́n tó torí o ṣùgbọ́n wa kullu bid'atin dalalah oníbídà ni wọn. ìgbà mi ń bẹ wọn ò fi ọgbẹ́ rárá ìjàmbá ẹ̀yọ kan lọ́yẹ kọ́ wà bí ìsálàsì wà ní north kí kan náà wà ní south ṣé lájẹmọ ní sàlá ní èsì jàmá mi sì tó ń bẹ north aminu bí ní kánò oníjàmá tiẹ̀ jàmá tó dáwà ní sàbíà àbẹ òṣùpẹ ẹkọ ni àtàwọn míì náà wọn ní jàmá tiẹ̀ náà ẹ pèwé lọ síbi ká papọ̀ àtakọ̀ lórí ẹ̀ kì í sẹ́ kéèbù ìgbà míì wọ́n máa sọ yí pé iṣẹ́ àṣepọ̀ àwọn ọ̀tá gbòó ṣùgbọ́n kéèyàn ọmọ tọ́rọ̀ bá ti dìbà ti jẹ́ máa pọ̀ kéèyàn ọmọ dá tiẹ̀ sí nítorí àdúsù ìfẹ́fà ìgbà míì wọ́n sọ pé orúkọ làwọn ọ̀fẹ́ ìgbà míì wọ́n sọ pé kí o gbogbo ọ́fíìsì sí ẹ̀sọ́ dìbí tí wọ́n wà ní ọmọ ọgbọ́ rẹ̀ ó sì sọ̀rọ̀ bí ààrẹ kékeré sí ìyẹn ńtọ́lọ́pọ̀lọ́ ní báwí ṣé nígbà tá a bá sọ bí dídí ẹni gbọ́ rẹ bí mo àṣàṣà tó wà sóò ìdíyà kẹrìíyà ṣé ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn ó ti wá sáfùràdù ìlú òkò wa ní àbíjẹ́ mọ́ ta ni ọmọ darí rẹ̀ nígbà bá dọ́lọ́ rẹ̀ síjẹ́ mọ́ ni ọmọ darí rẹ̀ ní àbí àfùràdù kó sí bí oore ságbà ṣé tí wọ́n rí ṣé bẹ́ẹ̀ làwọn yòókù náà ṣe rí àbí mo jẹ́ mọ́ àwọn náà gbọ́ dáwó fún nǹkan báyẹn já ṣe nǹkan báyìí àbá ó sì sọ̀rọ̀ bí gbàgbé pé kì í ṣe gbọ́dọ̀ akẹ́ lọ́ọ́ bá sọ. ìgbà míì wọ́n máa sọ pé ẹ máa kó jọ ìgbà míì wọ́n ṣe gáwúrà ìgbà míì wọ́n ṣe hárákọ̀ olórí wọn wọ́n pe ìmọ̀ọ́mù ìgbà míì wọ́n ní àmì ìlú ni ó náà sì làwọn tí ń pàṣẹ fún wọ́n sọ pé rárá o àwọn òṣèjọmọ́ o. wọ́n sì wọ́n bá wọn ṣe pọ̀ ẹ tí ọba máa wá lemọ́lemọ́ wọn pọ́ńpọ́ǹtì pa afá àti ní ti pẹ́ sí òsì nígbà jẹ́ pé lájọmọ̀ ìrìnkọ̀ yẹn béèrè pé sí òsì tí túmọ̀ sí pé sísọ lórúkọ lásán ní bá wa jà sí lọ́wọ́ afẹ́ ó tún wá fẹ́ fẹ́ tọ́pìkì yẹn lójú kọjá bẹ́ẹ̀ nínú mọ́nyájú wọn ó dá ìgbé kí wọ́n sá máa sọ àwọn àṣìṣe táwọn jama'at ń ṣe bí ìgbà tó yẹ pé wò ní dáadáa kankan ilé olóògbé ní lẹ́dọ̀ tó ní wọ́n ń ṣe dáadáa kan kí wọ́n á dé bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ti pàkíyèsí wa nínú qawaid fiqhiyya lẹ́yìn ìrántí ọlọ́run kò sí nǹkan kan níbẹ̀ láàyè tó yẹ kó lè dá ní ijabiyya wa salbiyya tí ò ní láǹfààní àtàbúrú ọlọ́run dá ti sọ fún àbí ọtí yas'alunaka 'anil khamri wal maisiri qul fihima ithmun kabirun wa manafi'u lin-nas wa ithmuhuma akbaru min naf'ihima ọlọ́run láǹfààní ń bẹ́ ń bí ọtí ọ̀ ń bẹ́ ń bí tẹ́tẹ́ ṣùgbọ́n búrú rẹ̀ pọ̀ ju ìlànà ẹgbẹ́ òkúlẹ̀ ọmọ ṣe títí wà kò sí nǹkan ní ayé kúrò àbóso ń bẹ tó ń jẹ tí ń dùn mọ́ ìjọ tí nǹkan bá ṣe ọ lọ́wọ́ pé àṣewà náà ń bẹ gbogbo ìjọba yìí nígbà ọba tó bá lọ tọ́lẹ̀ tó lọ tọ̀tọ̀ lọ yàgbẹ́ lọ àbí kéèyàn ọmọ bá ń rí ilé kó sí tí ò ní aburú tiẹ̀ kì í wá sí wá dé pé kálórí ń fọ́ ọ̀yàn káwá ní ẹgbẹ́ orí ẹ̀kú rẹ̀ ogun ẹ̀kọ́ ká sọ pé nǹkan aburú kan bẹ́ẹ̀ káwá ní kò gbé ẹ̀ parẹ́ nítorí pé aburú ti bẹ́ẹ̀ àìmọye tó parẹ́ nu àgbàdo gan-an wọn a máa fi ṣe ọtí àgbàdo tá ń jẹ ó ní àwọn àgbàdo wọn ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà wọ́n fi ṣe ọlọ́gà bàbá náà wọ́n tún fi ṣe ó ní gbogbo ẹ̀ lákòókò lẹ̀ nígbà jẹ́ pé aburú bẹ́ẹ̀ tí ó gbọ́dọ̀ aburú láti bẹ́ẹ̀ láàrin àkáǹsù kò possible ṣùgbọ́n owó lórí pé sábúrú rẹ̀ ṣé pọ̀pọ̀ ju dáadáa rẹ̀ lọ àwọn afáà tí wọ́n gbẹ́jọ́ wà bí tùkalẹ̀ torí fẹ́ ló pọ̀ ẹlòmíì lè lọ́pọ̀ lára aburú rẹ̀ pọ̀ ẹlòmíì lè lọ́lá rẹ̀ lọ́pọ̀ torí fẹ́ ló ń bẹ dọ̀wọ́ bí tuntun wá wà nínú ẹ̀ ní wípé ìtí ọba kó aburú bá ìwọ̀n kan ọgbẹ́ ta ju ìtí ó kó aburú bá gbogbo jama lọ ìtí ọba kó aburú bá ìpín kan nínú nǹkan ọgbẹ́ ta ju ìtọ́jẹ́ pé yọ kó aburú bá odidi ẹ̀ lọ ìtọ́ba wà mansusu alayhi tí nọ́ọ̀sì wà nínú hadith àbí Qur'an ọlágbára ju ìtọ́jẹ́ pé ijtihad la débẹ̀ lọ bí ẹsẹ̀ gbọ́dọ̀ wà nítorí kalẹ̀ nìyẹn kíkà lukọ́ mọ̀ bá a máa tẹ̀ bá fún ìpẹ́fẹ́ nu ẹ wá wo dáadáa tí gbogbo jama àtúnṣe ibi tí a ń kù sí tó ṣe possible láti pé ká ṣe akitiyan lórí ẹ̀ kó tó fi dá a sí káwá sọ pé òwúrọ̀ àti ẹ̀fẹ́ yìí rí mọ́ ni kò sí tọ́jọ́ ní Islam inú mọ́jájú wọn àwọn àyà àtúntí ọ̀jọ́ wọn máa sọ tí ọlọ́run sọ ń pa kébèrè wọn máa sọ lórí àwọn jama'at àbí hadisi Hudhaifa àti ẹ̀dúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé wọ́n àṣì àkọ́kọ́ ní adé achievement ń bẹ
achievement yẹn pé àwọn àyà tí wọ́n ń gbé lórí àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ tọ́jà ẹgbẹ́ bí mo ṣe gbọ́ wà láì láàbí mo dá ìbọn sọ̀rọ̀ dòkò mo dá jókòó gbọ́dọ̀ tá a kírun wá sí ìtàn bíi lókè bíi náà ni ustaz kìlómì tàkìlù mọ̀nàtì wọlé ti ṣe tàkìlù mọ̀nàtì wọlé ti ṣe tẹ̀kìlù mọ̀nàtì wọlé ti ṣe tó fi wá jẹ́ pé ẹ sọ wípé ìlà ti ń bẹ́ ń bi àyà yìí ó pèsè láwọn ẹgbẹ́ iná la tẹ̀fí wá lò fún wọn ẹ̀kọ́ kí yá sun ni àbá nígbà wá ṣe ta ibùdó kẹfì ìkálukú ọlọ́wọ́ àdé ìlàyà nasara fi wọ̀ wúlò wọn nasara mo rò pé yìí wọ̀ wá dé pé ó ti ọ̀gbọ̀n ìlú ayé àmàlélẹ̀ eléyìí clear àwọn yẹn ní ibùdó kẹfì dáadáa àwọn ọmọ àdìsí kùrẹ́ kálukú ọlọ sí kùlí ọ̀gbọ́n mọ́lì kọ́ lọ ṣe fọ́tò kọ́ fati olùbárí níbi tí àdìsí olùgbéfà wà kó sì lọ ṣe fọ́tò kọ́pì sẹ́rù náwáwí al-Minhaj tó fi sọ́kúsọ̀rọ̀ Muslim náwáwí sọ wípé àdìsí ń tọ́ka lórí fìtínà tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali lẹ́yìn òkú òkúrán inú lọ́wọ́ wá sílẹ̀ Yorùbá lónìí ní dàwà láàmú àwọn tí wọ́n sì ń kọ̀wé tí wọ́n intelligent ni mo sọ pé kéèyàn farabalẹ̀ lórí ìmọ̀ àwọn tí wọ́n intelligent tó téèyàn ń kàwé wọn tí wọ́n intelligent bíi bákúrò àbùsẹ̀ sobi iṣẹ́ ọ̀gbẹ̀ míì àtàwọn míì nígbà wọn bá mú un tí wọ́n rí pé òdodo rẹ̀ wá tí wọ́n fẹ́ lọ ayé àdókò à wọ́n ní wa qala Allahu ta'ala wọn ò ní sọ láíláí pé li anna Allaha yaqul àbí kí wọ́n sọ pé wàdẹ̀ nínú qawluhu ta'ala òdòdó bẹ́ẹ̀ tọ́ba níbẹ̀ gbé wá fún mi bí sí ìwúwà lọ́wọ́ rẹ̀ sọ istinas fi síbẹ̀ nínú àwọn tí àtọwà lórí sí di rẹ̀ àbí nínú ibùdó kẹfì lásán kó o wo bóò ni wọ́n ṣe ń ṣe istinas bóò ni wọ́n ṣe ń ṣe istidlal ó yàtọ̀ síra wọn ẹ̀rí eléyìí rè ó lè po ti tàkíkọ̀ ẹ̀ lórí pé ọwọ́ àplikẹ́wò sí tí ó sì lè méjì mẹ́ ṣùgbọ́n istinas ìlẹ̀ pé a lò bẹ́ẹ̀ kọ́ ọmọ bá a jẹ sí tó burú ẹ̀yẹ ẹgbẹ́ ẹ máa pọ̀ ẹ̀tọ́ ayé pọ̀ gangan qala Allahu ta'ala wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu qala Allahu ta'ala wa la takunu kalladhina tafarraqu wa ikhtalafu min ba'di ma ja'ahumul bayyinat máa gbọ́ lórí nígbà yìí lọ́dọ̀ àwọn tí ẹ ní òye ìmọ̀ sọ fún ọ ọmọ ẹni lábá tí òun yẹ o ibẹ̀ o àti àjọ kẹ́kọ̀ọ́ bọ́ ni ọmọbẹ ṣùgbọ́n àwọn tó lóye tí ẹ dá fa tó jẹ́ pé báwọn náà bá rí àwọn tí wọ́n wá excellent nínú àwọn èèyàn wa wọ́n tún máa gbé dùn wọ́n tún gbé dùn dídì ní inú wọn Dr Abdulrasaq Alárúwà tí wọ́n tún máa gbé ṣé Áfíríkà náà lélẹ̀ sí Nàìjíríà lélẹ̀ àsìkò tí gbogbo wọn tí gbogbo ṣẹ́ẹ̀tì ẹ̀ jáde only the first person in the world gbogbo àwọn tó àjọ kẹ́kọ̀ọ́ pọ̀ only the first person àwọn tí wọ́n ní òye bá ń bẹ fabalẹ̀ kó jókòó tí wọ́n istinasu yàtọ̀ sí istidlal mọ́gbà nǹkan jẹ́ bẹ́ẹ̀ náà ni tàláwù bil alfaz ká máa fi gbóná òṣèré jama ọ̀gá jama àwọn kákòbá yọ̀wọ̀ àpé jama ọ̀hún lọ́wọ́ àlọ́ àdìsí jama ọ̀hún lọ́wọ́ àlọ́ káwọn Imam Malik nígbà tó ń fọ̀rọ̀ sí i jama tó yẹ pé wọn ò ní ọ́fíìsì o wọn ò ní fọ́ọ̀mù o ṣé Imam Malik mọ̀ pé fọ́ọ̀mù kan bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run sọ́jà kí gbọ́ ló máa ń bọ̀ jáde lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ alimu rabbani alẹ́ alimu máa nà kẹlẹ́mà títẹ́ tó wà ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ràn kìí ti ń jẹ́ stimara pé fọ́ọ̀mù tí ó yẹ pé òun náà wà sọ wípé àwọn ẹgbẹ́ àwọn alùsùnà tó wúyẹ wọn ò lọ fi sí o wọn ò ní fọ́ọ̀mù o bẹ̀rù Ọlọ́run lórí tó bá ń sọ bẹ̀rù Ọlọ́run kọ́ ló ń kọ́ sàlékò bẹ̀rù rẹ̀ fún wa àti wọn náà ẹlẹ́ẹ̀kẹjọ èsì lórí àdìsí òféfà iná ni mo ti wá sọ díẹ̀ yẹn ipe kìí ṣe pé àwọn jamaatu tí ó wà lẹ́yìn ní bá wí so ààfin ọmọ bá yẹn ẹlẹ́ẹ̀kẹsàn-án wọ́n ṣe istidlal pẹ̀lú wa kullu bid'atin dalalah ìṣẹ́jú mẹ́rin lẹ́fún mi sí kí n tó mẹ́rin délé ìṣẹ́jú márùn-ún tọ́yì ìṣẹ́jú márùn-ún wọ́n fún mi torí tọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án àṣìbẹ̀ lọ 12 lórí eléyìí nìkan tàlíkù tó ń bẹ wájú mi mẹ́sàn-án alákọ̀ọ́kọ́ ni pé wa kullu bid'atin dalalah Imam Muslim gbà wá mọ̀sí yẹn méjì ń parí pé ntọ́fẹsẹ̀ rìn lẹ́nu Imam Albani sọ pé pẹ̀lú riwayat tó wá tó sọ pé wa kullu dalalatin fin nar pé hadithu hasan ni hadith tó ṣe fẹsẹ̀ rìn ntọ́fẹsẹ̀ rìn lẹ́nu nígbà tí ẹ̀ bá wá gbé bí wa kullu bid'atin dalalah tí ó sọ yòókù nígbà ọ̀bá yà yọ sọ yòókù ó sì fẹ́ kọjá pé wọ́n tó ti ha sórí kọ́ kàmọ́lá rẹ̀ kọ́ parí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kí ni ń
jẹ́ bídà ìwúlẹ̀ ìwé style lórí ẹ̀ wọ́n ti sọ fún wa ọlọ́run ti tó níbi yẹn ṣùgbọ́n torí tí màá tó rí fáàsì ìmáàmù Ṣáàtìbí tí wọ́n fi tíra rẹ̀ hàn wá tí wọ́n sọ fún tíra rẹ̀ fún wa tí sẹ́yìn ti sọ nínú ẹni tọ́kọ̀ research tó dáa jù lórí bídà tí Ahlus-Sunnah wal Jama'ah nínú lẹ́gbẹ̀ẹ́ àti Mamlaka Arabia Saudi àti bomina tí wọ́n máa gbé tàrífù ẹ̀ wá ó náà ní ìmáàmù Ṣáàtìbí yẹn ó ní ojú ọ̀nà tí yẹn bá fẹ́ gbé ẹ̀sìn tọ́jọ́ pé tí yẹn bá lérò pẹ̀lú ẹ̀ ní pé òun fi ń súnmọ́ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí pé ó ní àwọn areas tí bí tá a ti lè máa béèrè pé ṣé bídíà lélẹ̀ àbí bídíà kọ́ ó ní àwọn àyè nípa àdìọ́kàn bídíà lè ṣẹlẹ̀ mbẹ́ torí pé àdìọ́kàn la fi ń ṣẹlẹ̀ o direct níbi àwọn ìbàdí àgbàǹfààrà ṣe àbí owó ṣe tó ti ní gbàdéke bídíà lè ṣẹlẹ̀ mbẹ́ nígbà tí ẹ bá lọ fi nǹkan mí kó àbẹ̀yọ nǹkan mí kó gbẹ àbòmúsúrà kan wá tí ò sí lẹ́kọ̀ọ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ muamalat wasail tanzimat ọlọ́run tú wa lẹ́mẹ̀ ọlọ́run tú wa lẹ́mẹ̀ ìyẹn pé ìbára ẹni lò pọ̀ àbí ètò àbí ntọ́jẹ́ irinṣẹ́ láti fi ṣe ìbádà kan ọlọ́run tú wa lẹ́mẹ̀ àpé wasailu kan táwọn àfa oníṣòwò tó wọ́n sọ lábẹ́ mọ̀kọ́sídò ẹ fi wọ́n lẹ́sẹ̀gbẹ́ kan tó wọ́n sọ fún ọ yìí pé àlùwàlá wàsílà lọ jẹ́ fún irun inú kọ́lá ń sọ tàlàmù bìlà ìfáàbì nìyẹn tẹ́ ẹ bá gbé ní wàbí ìtọ́ jẹ́ wàsílà pé iṣẹ́ tá a fẹ́ fi ṣe tọ́lọ́hùn ìtọ́ máa béèrè bẹ́ẹ̀ ni pé ayéwà jaiz outgate jaiz kọ́ wá bá mi kọ́ sọ pé stars forest trading ṣe bídà ni àbí ṣe bídà bí pé ọmọ tí ń jẹ́ bídà ọmọ tí ń jẹ́ bídà kọ́yọ́kọ́ sọ̀rọ̀ bídà ń bẹ yẹn sọ́dún ẹ̀tọ́ ká ṣe àbí ọ̀lẹ́tọ̀ kéré sí gbogbo nǹkan tẹ̀lẹ́tọ̀ bídà o tó gbé bá mi sọ sáà sọ wípé wà kó lò bẹ́ẹ̀ dáa ti ń dọ̀là àlà gbogbo bídà àdúrà ṣé gbogbo ohun tó bá jẹ́ tuntun ní ẹ̀sìn tá a bá mú wá ṣé gbogbo ẹ̀ náà wà ní àánú èyàn sí ẹ̀sìn gbọ́yé nìyẹn sẹ́yìn náà ọmọ iná lọ gbọ́ àbúrákiri kúrán káàkiri àyè kò ní báyìí tẹ́lẹ̀ ọ̀sọ̀ táwọn èèyàn ti kú ẹ̀gbọ́n mi ló tún ṣẹlẹ̀ káwọn èèyàn tó kú sí bí àkọ́kọ́ láyé kalẹ̀ kọ́mọ̀ yẹ pé àwọn àlùmọ̀ kan ó béèrè tí òun máa ti jẹ́ kóra mọ̀ abájú sọ pé bóun ní ṣe ń tàbí sàrà mọ̀ ṣe ó ṣe istidlalu bi anna sunna minha tarkiyya istidlalu tó lè nìyẹn nínú sunna ìtàbí sàrà bá gbójú lẹ̀ inú sunna náà ìgbéra gbójú lẹ̀ tó wá pọ́sibú ẹ̀ńtọ́ lọ sọ pé wà má arsalinaka illa rahmatan lil alamin àtẹ̀ntóríọ́ àtẹ̀ntíòríọ́ àtẹ̀ntọ́jẹ́ lágbáwá àtẹ̀ntí èsè lágbáwá àtàwọn tó rù wọn papọ̀ mọ́ ti yín àtàwọn tí ọ̀pọ̀ mọ́ ti yín wa ma arsalinaka illa rahmatan lil alamin ọlọ́ni àwọn ọlọ́run àárọ̀ bí kìí ṣe pé kọ́ wá jẹ́ aláàánú fún gbogbo ìyàtàgbẹ̀nu tó wá pọ́sibú kọ́ ẹ́ pé gbogbo tánàbí bá ti fi ilẹ̀ inú ẹ̀sìn tiwa ni pé ká fi ilẹ̀ a máa sẹ̀mí kọ́nínú tọ́wọ́ nìyẹn ìdàgbàsókè ní bá Islam nùrú náà ní sífù Islam kó ṣe implement kò ní sífù Islam ṣùgbọ́n tá nàbí bá sàlám bá fi ilẹ̀ wò pé fìlẹ̀ ìbàdàtì ni àbígẹ́rì ìbàdàtì tọ́ba jẹ́ pé fìlẹ̀ ìbàdàtì ni kíláàsì ni ẹgbẹ́ ọ̀gbọ̀n jùlẹ̀ rákà méjì àṣùbà àdìsọ sálàmù kí mẹ́rin kò kí mẹ́ta mọ́tò ogun ń bẹ fún ọkọ̀ wá sí mẹ́rin kò sí mẹ́ta kó o gbé jùlẹ̀ kó o gbé àlékún jùlẹ̀ ìní sunna kò sí ìdìbò dáa ṣùgbọ́n kí kọ́kọ́rọ́ á lẹ̀ káwọn yìí mí ò lè máa wò ó ọlọ́run tàbí ó tún lọ bá ibi ọkọ̀ tó ní ìní owó Abubakar ọlọ́run tó takú náà ní ọ̀nà tó lọ pa bá káàbùbákì òtò kọ́lọ̀ tó wá sí payá ìgbáyà Abubakar ipe òun ọkọ̀ kìíní ṣébí ní ọkọ̀ láǹkà yìí kọ́ wá jẹ́ pé tánàṣà sáà bá ti gbójú lẹ̀ àwọn olóòrùn ṣe ṣùgbọ́n bọ́ọ̀bù tún bẹ́ẹ̀ pírísìpù bẹ́ẹ̀ ni pé tánàṣà sáà bá gbójú lẹ̀ tí èyí ṣe ibi ìbàdàt ìtẹ́ wò ó náà ní adilla shar'iyya sọ sọpọ́ọ̀tì ẹ̀ àbó against ẹ̀ adilla shar'iyya ó lè jẹ́ nasu ó lè jẹ́ muhtamil ó lè ṣojú abẹ́ǹkù ó lè jẹ́ àpẹ́sọ bẹ́ẹ̀ náà ni ẹ wo àwọn masadiru tashri' táwọn ní òṣùlù ká fún wa ẹ sì wọ qawaidu fiqhiyya sọpọ́sọ́ndà àbísìbò kan tẹ́ ẹ bá tiẹ̀ wá rí rárá ẹ bọ̀ sábẹ́ masalih ṣé masọ́ọ̀lì rẹ̀ iná pọ̀jù mafasidu ẹ̀ lọ́dẹ àbí mafasidu ẹ̀ lọ́pọ̀jù masọ́ọ̀lì lọ tí masọ́ọ̀lì bá ti pọ̀jù mafasidu tó kò gbọdọ̀ mọ́ ní mafasid
tí mọ̀sọ́ọ́lù ọkọ̀bọ̀dọ̀ mọ́ ní ntí ọ̀dà nínú tó wá jẹ́ pé ntọ́ dá lọ́pọ̀ jù fathamma hukmullah ibi tí ìdájọ́ ọlọ́run wà nìyẹn torí pé ad-dinu kulluhu mabniyyun ala al-masalihi wa dar'i lil-mafasid wal-qaba'ih ẹ̀sìn wa ìyọ́lọ́ mọ́ lórí gbogbo tí ó dáǹfààní fún wa ni kò sí nǹkan kan mú ẹ̀sìn tí èsì pé tó yá àǹfààní kan ló fi ṣe fún wa ó sì jẹ́ kó máa ti aburú sẹ́yìn fún wa ni ó ní mọ́sálà ayé ilé ẹgbẹ́ ìsìn ẹ̀lẹ́ lórí ṣé PDP ni a ṣe àbí CPC ni àbí AACN ni ìtí mọ́sálà rẹ bá ń bẹ lágbègbè tó wà àbí inú ìlú tó wà àbí lódìdí Nàìjíríà ilé ẹ̀ lẹ́gbọ̀ọ́ sí kìí ṣe fọwọ́ àṣẹ pé tó wà lórí rẹ̀ lọ́yà ṣìtù nínú ìlọ́wà ni olùkọ́ náà láṣẹ tiẹ̀ ọba àwọn àjẹpọ̀ ọlọ́ọ̀dùnkù tó fẹ́ ọmọ tí bẹ́ẹ̀ Islam nìyẹn tọ́wọ́ jẹ́ pé olùta kíkù mọ̀sọ́lù fún Islam pẹ̀lú ẹlòmí yàtọ̀ sóhun ó dìbò fún tọ́wọ́ pé òun ní ádìbò fún ìtòsí nìyẹn ṣé mọ́sálà ni a fi tì síwájú pé òun ọmọ ṣáájú wa tó bá sì jẹ́ pé lágbègbè tiẹ̀ yóò fẹ́ẹ̀lì ṣe ẹgbẹ́ mi kó wúlò fún Islam kọ́ exploit fún Islam ìtí ń jẹ́ pọ̀ ọgbọ́ Islam yìí nìyẹn kì í ṣe pé wàá gbé lórí pé ilé ìdáàbòmọ̀ ilé kan ni kò sí tọ́jọ́ mọ̀sọ́lù lẹ́wù àti mọ̀fáàsì so ó ti sọ̀rọ̀ ń pa mọ̀sọ́lù báwo ni mímọ̀ bí a ṣe pín mọ̀sọ́lù bẹ́ẹ̀lú Islam mu'tabara mẹ́ta làwọn mímọ̀ pín sí àǹfààní tó ẹkú sí rí àkàkún àwọn tó bá ti oníkẹ́ mọ́mùtí torí kó má bàa bàlá kẹ́yìn jẹ́ àtàwọn míì mọ̀sọ́lù mùrùkátù ń bẹ ó ní ẹgbọ́dọ̀ mutí tó dúró jẹ́ pé àǹfààní bẹ́ẹ̀ àti tẹ́tẹ́ àǹfààní bẹ́ẹ̀ ṣẹ̀rí àkáǹsù àǹfààní yẹn ó ní ọ̀pá kún mọ̀sọ́lù ẹlẹ́ẹ̀kẹta wà ní mọ̀sọ́lù mursala mọ̀sọ́lù mursala ń lo tíra tó ń náà dákọ̀ títà òfin kékeré kan ṣe tọ́ba kàwọn nìkan lásán kọ̀yọ̀kọ́sọ̀ kọ̀yọ̀sọ̀ tọ́ba kàwọn nìkan lásán kọ̀yọ̀kọ́sọ̀ tó sọ torí pé mọ̀sọ́lù mursala ń bẹ ìyẹn ni pé ẹn tó lòfin ọ̀kà kún kò sí káńsù rẹ̀ ẹ̀yin ilé ìwà àmọ́ kí wọ́n ṣe bẹ̀ ńlọ́ba fálẹ̀ èyí tí mo wí lọ pé èyí tó bá ti tẹ̀sán jù nípa àǹfààní rẹ̀ iná ẹ̀ ní ẹgbẹ̀lá fún. mo ti ṣàlàyé lórí ìtúrúkọ Ànábì sallallahu alaihi wasallam nígbà tó wá ní wàkúrò bídà àti ìjọba àtàwọn ẹlẹgbẹ́ bídà là ń ṣe tó sọ pé ó ń bídà ni wá ẹ̀ mọ́ tọ́tẹ̀lé ni ìyẹn ni pé kò kí ni wá torí tẹ̀síìkù nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ò gbọ́dọ̀ gbẹ̀rí wá ń kọ́ọ̀tù tó bá ti ṣe bídà kóòtù Islam kóòtù sẹ̀ríà àwọn ọ̀gbọ́dọ̀ gbẹ̀rí wa gbèrè pé yẹn wà jẹ́ adájọ́ bí àwọn bàbá àti ẹjọ́ kalẹ̀ bẹ́ẹ̀ náà sì ni gbogbo oko àwùjọ mínísírì gàgà tí ẹ bá ti jẹ́ fásitì nínú sẹ̀ríà kò sí kọjọ́ tó dà lọ́bàjọ́ ọlọ́pàá ní Saudi wọ́n yọ ni tó bá wà proved tó kò kí ni kò pọ̀ níbàyìí mọ́ nìyẹn torí pé tó bá mú ọ̀daràn yọ ọmọ búrẹ́dì pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni defamation yẹn ọba wa ló kọjá tọ́lá pé bíbí tuntun ní tẹ́lifọ̀dì bá pè mọ̀tò ní sẹ́gbẹ́ òun sì ṣe mùtẹ́dì o ìyẹn ló gbé lọ kóòtù. mo ti ṣàlàyé lórí pé wàsáìlì gbá wà ipe àwò ipe ṣé ọ̀tọ̀ ni àbí ọ̀tọ̀ ìwúlẹ̀ ní tó ń fẹ́ yẹn lójú. tá a bá wá sọ pé èèyàn yìí mùtẹ́dì ò ní àbí káfíìrì ni àwọn afáàsọ dọ̀wọ́ abiot òun náà sì lè tí a rẹ̀ lé yàtọ̀ sóun àti tèè náà tí ọmọ ti ń ṣe tí káwọn èèyàn ní kékeré yìí ni alákọ̀ọ́kọ́ ni pé ọgbọ́dọ̀ ọmọ kú òbí ìfẹ́ ẹnu ẹlẹ́ẹ̀kejì kó níbẹ̀ wọ Ọlọ́run ẹ̀ta kọjá bàárẹ̀ gbogbo àwọn ìkẹyìn lọ́lẹ̀ nínú kọ́ráhùn ó ní àbáárẹ̀ tí ó dà sẹ́nìkejì ẹlẹ́ẹ̀kẹrin kó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa kó tó gbọ́ sórí afẹ́fẹ́ àbí kó tó gbọ́ sórí mímbàrí kó bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ọgbọ́dọ̀ jẹ́ wípé kọ́ra ti pé wọ́n lọ ṣe ìṣirò tó ń bá sọ̀rọ̀ ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid àwọn màláíkà ń bẹ tí ń kọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà kọjá pé yóò ṣe déédéé kò wá ní jẹ́ pé ẹgbẹ́ kan ní ọmọ wo kò ní síjú ẹgbẹ́ mi mà àbòsí ti wọ̀ ẹlẹ́ẹ̀keje ọgbọ́dọ̀ mọ ti ń dé òdodo fúnra ara rẹ̀ ìgbà yẹn ló fi mọ̀ta lọ́wọ́ lórí odò kí ó ṣe pé tó wọ lójú tí wọ́n lóò tí ìmọ̀ tó ṣe lójú tó ń tọ́ tó tọ́ sósì lọ́wọ́ a máa pàwọn èèyàn sí wàhálà ẹlẹ́ẹ̀kẹjọ gbogbo ọmọ ànábì Ádámù pátá kọ́lọ́ ọmọ yìí pé ní ó lè ṣàṣìṣe kọ́lọ́ ọmọ bẹ́ẹ̀ kọ́mọ jẹ́ wípé yọ wà á máa pàwọn èèyàn kẹta ṣe tó pé ń gbìyànjú lórí aláṣìṣe èèyàn lè lẹ̀yàn bí báwọn aláṣìṣe sọ aláṣìṣe fẹ́ẹ́ pé ń gbìyànjú mùtẹ́dì mi ń gbìyànjú mùtẹ́dì awọ
ọ̀lẹ́nu gẹ́gẹ́ ń bídíà ṣùgbọ́n possible kọ́ ẹgbẹ́ tẹ́ ń pẹ́ ní kejì ní mọ̀tẹ́dì nǹkan ní mọ̀tẹ́dì táwọn ìṣẹ̀dá sọ fún pé ẹ ń bá sọ fún wọn yára pé kéde rí lọ yẹ̀bù òbí yìí orí ẹ̀yẹ ọ̀sẹ̀ rí sí nígbà tí èèyàn ní mọ́ọ̀nì tó ní ìgbàgbọ́ òbòdò tó wá kéde rí ni ó tún ẹ̀ pé o ti ta kó ìtọ́jọ́ yìí mọ́ọ̀nì gangan wọn náà ní kéde yìí ni bẹ́ẹ̀ náà sì ni ẹni tí ó bá ṣèdájọ́ dáadáa kó bo ìjà àbíyá àwọn tó da àwọn tí ò da kó tó di pé ó ṣèdájọ́ kéèké wọn kọ̀ wá òkú àwọn aláàwọn ẹgbẹ́ ti pọ̀ jù wọ́n kó bẹ́sì wọ́n ń ṣe gẹ́gẹ́ bẹ́sì gba aláàbùrádù dún ọ̀pọ̀ ṣé wà aláàbùrádù ọ̀pọ̀ ó àwọn èèyàn ti individual owó ọmọ orúkọ táwọn ọmọ yìí tó wọlé táwọn ọmọ yìí tó jáde owó opó táwọn ọmọ yìí tó wọlé táwọn ọmọ yìí tó jáde kí n tó lọ Saudi ní ìdúrà lọ àwọn bàbá wa ti ń dókòó ní ọjọ́ bẹ́ẹ̀ nìkan mọ̀ ní ọkọ̀ ogójì mọ́sálásí ó sì kọ́ tẹkiriru rìpọ́ọ̀tù kalẹ̀ mẹ́rin ló sì kọ́ ó sì lójú kogójì mélòó la mọ mọ́sálásí tí ẹ gbé fún ọ mélòó kànga mélòó ni ẹ gbé fún ọ lórí ọsibítù tọ́wọ́ á jẹ́ pé orí pé kọ́sà máa bọ́ síbi kan ìlànà gbélé lórí kéèyàn bẹ̀rù Ọlọ́run agbórin ẹlẹ́ẹ̀kẹwàá ó náà ní wípé nígbà tí wọ́n ń dákọ̀ tíra wọ́n wá ń dákọ̀ tíra mujalladat ètò ìrúsọ ọwọ́ àánú fata ọ̀rọ̀ ṣẹ́jú gbogbo ọwọ́ àánú fata wájú tèmíyà 37 volume ọwọ́ àánú tafsir Ibn Kathir 4 volumes ọwọ́ àánú al-Bidaya wa Nihaya 7 volumes ní ẹ̀dí tèmi sí bó ṣe wá wà yẹn mo lọ wà jùsù wo péjì wo tó bá jẹ́ pé àwọn tíra ti dọ́ọ̀nù ní sọ bí àwọn fata tí wọ́n dákọ̀ ìwọ gbáà ni wọ́n máa ti ń tẹ́jọ́ náà tó wà lẹ́nu sí ọmọ tí gbẹdẹ máa jẹ àtúntò máa fẹ́ tàlàbù bíi alifa tọfẹ máa lu ọpọlọ àwọn ìrasọ máa fọ̀rọ̀ ṣeré ṣùgbọ́n tó yẹ pé tí àrò bíi mẹdíkàlì tí mo rojú ní Madina nínú àwọn abáwọn jáde sàmìyà fúlágbé lọ ń sọ jama'at Laa Jama'ah ìbẹ̀ǹbẹ̀ tí àpọ̀nbẹ́gbẹ́lẹ́ báyìí ẹ tó ti fi kíra tiẹ̀ tọ́wọ́ akọ̀rọ̀ rí tọ́wọ́ gbé àkùrán àtàdísì wa nígbà òsù ọba Madina Abdulmajid lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ Saudi nígbà bá tó àlùwá jì àbúrò ọ̀rọ̀ yẹn lọ nígbà òsù Abdulmajid Abdul Abdulaziz ìlú ilé kó Madina ó kó Madina ọ̀rọ̀ ọba Madina mọ̀ ìdí ọ̀rọ̀ wà gbèrò rẹ̀ wá bí lọ́wọ́ àti máa bọ́ kórí àwọn èèyàn àwọn onímọ̀ ń bẹ bákìrì bóyá àbùsẹ̀ òun náà fa àwọn kéèyàn máa jọ ìjàmọ́ ṣùgbọ́n bó o dé parí nítorí ìmọ̀ tó ń bẹ fún àti bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ tún change ní khatima bó tó máa jẹ́ pé bòbí tí èdè Saudi o ọ̀rọ̀ rẹ̀ tún change ẹ̀yin ní Islam agbọ́dọ̀ dáàbòbò ẹ̀yin ní ọ̀fẹ́ fọ́ wa lẹ́yìn torí láti sẹ́nu kù lórí rẹ́díò ọ̀fẹ́ fọ́ wa lẹ́yìn nìyẹn ọ̀fẹ́ fọ́ wa lẹ́yìn nù agbọ́dọ̀ dáàbòbò torí àsìkò mo ti ní ìṣẹ́gbọ́n àwọn ni ẹ̀jẹ̀ tó táyé tiẹ̀ wájú àti parí yẹn ẹ̀sìn ìgbà ìkọkànláre ṣe ẹ̀gbẹ́ kejì alókùn lẹ́yìn yẹn ìkọkànláre òun náà ní wípé gbogbo ti sọ̀n pátá káfíńká káṣù gbogbo ìjọba kan mọ́ wà mọ́ ìṣe àrànṣe fún àwọn míì tí wọ́n ṣe lẹ́sìn Islam nìyẹn Ìbàdàn yìí nìkan ní ìsọ̀bù mi ò ilé olú ẹ̀yìn ibi tí wọ́n bí mi sí lọ́wọ́ gbogbo etí omi lọ́wọ́ gbogbo etí odò ńláńlá lọ sí gẹ́gẹ́ afọ́jú sẹ́ẹ̀mọ́ gẹ́gẹ́ mbára lọ́wọ́ chọ́ọ̀chì tó wà ń bẹ̀ lọ sí kílópẹ̀ tí ń jẹ́ Ògùnpá ibẹ̀ tí wíwó Ògùnpá chọ́ọ̀chì gìrìwé ní bọ́là wo àwọn chọ́ọ̀chì tó tó ń bẹ̀ chọ́ọ̀chì lónìí èmi náà fẹ́ rẹ́ǹtì méje ni èrè rẹ́ǹtì ni torí ní pé kíni torí pé ìsanwó church àtàndé mi náà bá wá rí ọgbọ́dọ̀ ju iye tí mo fi rẹ́ǹtì ẹ̀ lọ ìwà àdínásórí Islam torí ẹni mi ò tó gbọ́ yé ìwé ọgbẹ́ ká mọ́ mu Pepsi mọ́ ká mọ́ mu ní wọ́n sọ táwọn wọ́ ìgbẹ́ wọn ibi tá a bàbá dé ma sọ ọ́ ní wọlé ma fásitì ilé wò nígbà bá ti jẹ́ pé ó exploit ẹ̀ fún tọ́wọ́ àágbọ̀mù jùlọ àdébísọ̀ sálàmù ọ̀yá èwúrẹ́ lọ́dọ̀ Yehudi ọ̀yá nǹkan lọ́dọ̀ Yehudi ọwọ́ àfi èwúrẹ́ ẹ̀dógbò sọ́dọ̀ rẹ̀ ṣé mọ́sálà nìyẹn mọ́sálì lówó bá ti pọ̀ fún Islam ṣé nígbà tí ìbá ṣe pé ayélujára haram ní tọ́wẹ́ sí ọ̀tún wà mọ̀ṣúra ó lùpọ̀ ọ̀nà méjèèjì èyí tọ́jọ́ parí tọ́jọ́ ẹlẹ́ẹ̀kejìlá òun náà ní pé kí ni ìmọ̀ràn tá a fẹ́ fún wa nàṣíhà tí mo fẹ́ fi parí ẹ̀ òun náà ní wípé àyà tá a ti kà sí ìbẹ̀rẹ̀ yẹ
káwọn kà sí pé aburú ló jẹ́ fún wa o dáadáa lọ́pàpà wà jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò fún sí òye rẹ̀ nítòsí wa tẹ́lẹ̀ táwọn àfáà ti sí fún wa báyìí. ẹ̀yin ẹgbẹ́ ọ̀dọ́ tẹ́ǹbẹ̀lẹ̀ káàró jíire ẹ gbìyànjú láti sin tí ó pàyín pọ̀ tí ó pàyín pọ̀ oní ọ̀kú tí ló rẹ́bí àti sí ẹyọ kan ẹ gbìyànjú lórí tí ó pa wá pọ̀ bóò ní tí ó pa wá pọ̀ oní ẹ̀ ní fashion tó wà yìí ẹ dìrọ̀ mọ́ ẹ mẹ́jọ ọ̀dá ẹnìkan lọ fún mi pé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ mi wọ́n kàn fi èèyàn kan lásán ránṣẹ́ ọ̀rọ̀ mi ò rí bẹ́ẹ̀ mo reject ẹ̀ ẹ tí wọ́n fún lówó tí wọ́n sì lọ́wọ́ ajábọ̀ sí èèyàn kan lásán wá nù lẹ́yìn wọn bẹ̀rẹ̀ lásán nínú mùsùlùmí ṣùgbọ́n ẹ mú lómi kó dùn inú tí ó sì jẹ́ àpapọ̀ náà ni wípé kọjá wípé tàlímù wa tẹ́rìbíyà wa á máa gbèrú láti máa ṣe tàwhídù manhaji wa lórí ẹ̀ nítorí ní papọ̀ jù nìyẹn ṣùgbọ́n àti ìbá dó wájú ẹni àwọn èèyàn wa nínú atm tí ẹjọ́ àwọn àgbà wájú wọlé gbá báyìí kankan wọ́n mọ̀ wípé o lè ṣe mistake ṣùgbọ́n a mọ̀ pé kì í ṣe ìfẹ́ ẹnu ló fi sọ tó ń sọ wọ́n wà á rí sí pẹ̀lú ẹ̀ tẹ́ bá ní tọ́ objective tọ́ tako wọ́n àmú orí sí ẹ̀wà pé eléyìí torí bàbá ìtòrí àdúrà tó rẹ̀ èmi náà wọ̀ sí kódà bí ọ̀tẹ́mi lọ́rùn sàkó ara mi ni ṣùgbọ́n mọ̀ pé òun náà kéṣe pẹ̀lú ní sọ ìmọ̀mọ̀ pẹ̀lú nígbà tí tààlímù bá ti ń papọ̀ tí tẹ́rìbíyà ń papọ̀ tí mọ́níhájú ń papọ̀ á lè fi mọ̀ ṣọ̀kan á lè mọ̀ dábàá dáadáa síra wa ìfẹ́ inú òfin papọ̀ láíláí ọlọ́run sọ fún wa ní Kùránì owó ọgbọ́dọ̀ sí ẹ̀sìn ní tí ó tẹ̀lé fẹ́ ẹwọ ojú ìyẹn ti ń bẹ lágbàáyé kọ́ ajẹ́ pé fẹ́ẹ́ lásìlá fi ń sẹ̀sìn ẹ̀sìn ó dìjà láyà látẹ̀yìn ní mọ́tí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ká máa ṣiṣẹ́ tọ́wí pé kí gbogbo wa jẹ́ umma wahida gbogbo àwọn nǹkan táwọn èèyàn yìí ń sọ ẹnìkan ìyàwó fẹ́nìkan ẹnìkan tẹ́nìkan bá ṣàdúrà gbé ọlọ́jẹ́jẹ́ àwọn ọmọ gbòòrò sí ẹnìkejì ní sáàmì ẹ má jẹ́ àwọn ẹsẹ̀ irú ẹ̀ ṣùgbọ́n wọn náà mọ́tò ní pé nítorí pé òfin oríyàwó ẹgbẹ́ kan fẹ́ kọ́ ajẹ́ pé gbogbo àdílà ayé pátá lọ́wọ́ àmọ́ kó wá lórí pé jẹ́sàǹsì ọ̀sádà kódà bẹ̀rù ọlọ́run kó bẹ̀rù àtúbọ̀tán ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ká máa jẹ́ wípé ntí ọmọ fa ìyapẹ̀ ẹnu láàrin àwọn ẹgbẹ́ yẹn ká máa ṣàmójúkú ẹ̀ kò sí kí ìyapẹ̀ ẹnu ọmọ ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé àwọn tí ó gbé wa láti máa pa ẹ̀mọ́ gbé kalẹ̀ bí wọ́n á sí ọdún tí ó tiẹ̀ mú kéde tiẹ̀ tí kìnìún kan kéde tiẹ̀ ẹ̀jẹ̀ awé ìjọ pàwápọ̀ náà tájọ pé gbogbo ẹgbẹ́ wọ́n fẹ́ ṣe wáàsí tiwọn lásìkò báyìí ẹ̀wá yányàn bí méjì ìkẹ́nu ẹgbẹ́ kẹ̀kẹ́nu ẹgbẹ́ kejì nígbà tó lọ tí ń gbẹ tó roté tiẹ̀ ẹgbẹ́ yìí náà máa wápọ̀ káwọn yóò ní sense of belonging sí gbogbo àwọn ẹgbẹ́ yẹn ẹ sì mọ̀ wípé ẹlẹ́ẹ̀karùn-ún túláàsì ni ká máa bá ṣe ọlọ́run lọ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọmọ kan tọ́jú wípé àlepẹ́ ọmọ torí tọ́lọ̀ fi dá ọmọ ṣùgbọ́n kò wòye sí dáadáa ni ẹ má jẹ́ pọ́wọ́ ẹ̀mí wa discourage wa ẹ má jẹ́ discourage wa rárá àgbèrè mú ìran rírú ẹ̀ táwọn náà bá pàpọ̀ láti ṣe dáadáa ó náà jọ ìwà ìrètí wa ni tí ó ṣe lè jinlẹ̀ torí bí àṣẹ ọlọ́run ní pé wal takum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar àwọn àjọgbọ́dọ̀ máa bẹ́nu yín tí wọ́n máa pèsè dáadáa ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa kóra yín lọ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ máa kóra yín lọ lórí tí ọ̀dà ẹlẹ́ẹ̀ta ẹ gbọ́dọ̀ fẹ́ gbẹ́lẹ̀ torí ìdàgbàsókè tí ń lọ́nu àsìkò tá a wà yìí téèyàn bá sọ pé ó ń dáta rẹ̀ ṣe kò ní rí ìdàgbàsókè dáadáa bó ṣe yẹ orí o ọlọ́mọ ṣe ẹlòmíì òun nìkan ṣoṣo ó lè dàbí ẹgbẹ̀rún èèyàn kí wá ṣe gbogbo náà ní má dàbí ẹgbẹ̀rún èèyàn o ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé àwọn àwòkọ́ọ̀fù ìsìlámíyà ẹ má jẹ́ ọmọ wà lọ́wọ́ àfúrá lábẹ́ ìyẹn ẹyọ kan àbí mọ́sálásí kan ìgbẹ̀yìn rẹ̀ ò ní dá o ìṣe ìrètí sí o ìgbẹ̀yìn rẹ̀ kò ní dá o ìṣe àwọn tí a kó fún Islam mọ́sálásí ni ilé ìwé ni hospital ni ẹ má fi sábẹ́ àfúrá gbó ẹ lọ wo àdúrà Ibrahim alayhi salatu wa salam nínú Kùránì o wà mí ń torí yíyà ti dé o ẹ má gbé sábẹ́ ìyẹn ẹyọ kan ìyẹn méjì ẹ máa rẹ́gísítà pẹ̀lú ẹgbẹ́ ni ẹ tí ọba ti rẹ́sí bí ẹ pẹ̀lú ẹgbẹ́ kó lọ́dún ẹ máa ṣerú sí ọ̀rọ̀ àtọ́mọ ẹni
wà mí ń dùn rí àti sí ìlàyé àdúrà Ibrahim alayhi salatu wa salam èèyàn rí nàró nìkan mi tí ó dé ní ọmọ ọlọ́lá o ìmọ̀ràn tèmi nìyẹn ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀karùn-ún mo ti fẹ́ parí ẹ̀ kí ló tó kù ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́ ẹ̀ bá dípọ̀ kẹ́ẹ̀sì máa ṣiṣẹ́ pọ̀ kẹ́ẹ̀sì máa ṣiṣẹ́ pẹ̀lú màmá ìyà tí ó jẹ wá yóò kọjá ti jẹ wá yìí lọ ẹlọ́kọ́lẹ̀ ìyà tí ó jẹ wá yóò kọjá ti jẹ wá yìí lọ tába sí fáìlì wàhálà táwọn OTM ti ti dànù fún mà ọlọ́lọ́mọ yẹ tába ti ti TLC ọlọ́lọ́mọ yẹ ìjẹ̀míyàtọ̀ alùpùpù wà sún náà ọlọ́lọ́mọ yẹ gbogbo bá tó ṣe wá ṣe ń dòrò tẹ́ ẹ bá tọ́ sí fáìlì ti UI ìtí Muslim community ń ṣe ọlọ́ọ̀ni ọlọ́mọ yẹ wàláhì láàdì kẹ́ ẹ wá sọ pé ẹ̀ ní sàṣepọ̀ ìyà tí ó jẹ wáyọ̀ kọjá ilé yìí ṣé wọ́n ti fún wa ní statistics lórí pé àwọn ọmọ wa ní wọ́n pọ̀ secondary school àmọ́ wọ́n bí wá bí 55% 60% nígbà bá di university kí láta mẹ́ tipa láti bá kiri tipa láti bá ṣe 15% bí àbí 20% nínú 20% àtúnra àwọn tó tún drop torí poverty o tí wọ́n tó drop torí poverty nígbà bá tó débi iṣẹ́ náà nísàlẹ̀ ọ̀yá ń bí ìgbòkè ọ̀yá o ẹ wá gbọ́ ìmáàmù UI ní sọ o kì í sọ̀rọ̀ mi o ìmáàmù UI ní sọ tí a ń bá sọ ní chọ́ọ̀chì UI lásán lára yìí nígbà tí wọ́n dáhùn nǹkan kan wọ́n mọ̀ ká millions ni because wọ́n ti reach láti inú gọ́ọ̀mẹ̀ntì àwọn ní ọkọ̀ sáré débẹ̀ àwọn náà ní ẹ̀sìn pọ̀jù bẹ́ẹ̀ dì sí káwọn amọ̀sẹ̀ ẹgbẹ́ ọ̀dọ́ afẹ́ fi kú mọ̀ afẹ́ fi fọ́ Islam afẹ́ sọ Islam di adìẹ ìrànà bó ló ṣe máa rí náà wọ́n ti tu gbogbo ayé ẹ̀kọ́ adìẹ bẹ́ẹ̀ wọ́n ti tu gbogbo òye ara ẹ̀ tán òun ò sún ọ̀ fún kò sún ọ̀ fún ojo tó dà ìgbésí ayé olówó afẹ́gbé bátẹ́gùn bá fẹ́ pọ̀ wàhálà ni bóun bá ràn pọ̀ ọ̀ràn ni tó jò bá rọ̀ àṣírí tú ṣé bẹ́ẹ̀ lè fẹ́ sọ Islam di ẹ má sọ ọ́ jù bẹ́ẹ̀ o ẹ má ṣẹgbẹ́ yín lọ ṣùgbọ́n ọ̀bẹ̀gbọ́ Ọlọ́run lórí ẹ̀ nínú mọ̀ràn mi. ọ̀nà ìwé ìtúnṣe yẹ lọ́dọ̀ àwọn lágbáwá wọ́n ń pè ní alihamdu ìlànìyà èèyàn fẹ́ báyà dábò ọwọ́ àlọ́ mídíà ogun láti di mídíà níta àtijọ́ sọ ọlọ́dà wa táwọn àgbàlagbà ti dá sí tọ́wọ́ sì ti ń bá wa kásẹ̀ kú lẹ̀ lórí bí wọ́n ṣe tiẹ̀ láì lùkọ́ káàdùn wọn ṣe tiwa káàdùn ọmọdé wọn káàdùn ọmọdé wa káàdùn ọ̀rẹ́ ìṣẹ́ra wa kọ́mẹ̀tẹ́ tàbí sí tọ́wọ́ sì ti pé kí ni bẹ̀rẹ̀ wọ́n jọ wọn wa àwọn méjì ẹ̀jẹ̀ program àti kíláwó dáadáa tí ó sì wàhálà harbole ìlànìyà yẹn ìgbógun ti yẹn látọ̀rí mídíà ibi tí mo wá ń lọ náà ní pé ayé àti kò bẹ̀rẹ̀ ẹ mú òkè àwọn lọ́jọ́ fún yìí o lọ́jọ́ fún yìí o ìtẹ́ ẹ bá ṣe kí irú ẹ̀ ní o tó jáde àtàwọn tó burú ẹ̀ ní o lọ́tọ́ ẹ̀ tó wéjì ẹsẹ̀ mùsùlùmí rárá kí wọ́n tó bẹ̀rẹ̀ ogun pẹ̀lú yín lórí ogun tó tètè tí ẹ jà yọ ní o lórí mídíà bóun lẹ́yìn ló ṣe ní mídíà ti ní o tẹ́ ẹ bá ní tọ́ bá ní ṣáájú ní ogun yóò lè jù báyìí lọ o. Allahumma salli ala Muhammadin wa alihi wa sahbihi wa sallam. ní òkè ọ̀yà wọn ní jamaatu ìsálàtì fídíò ẹ̀kọ́ wọn ti sinmi àwọn àbẹ̀ ẹ̀ tó sọ bí ọ̀rọ̀ tó sọ wọ́n ti di. ẹgbẹ́ ẹ̀sìn àkọ́kọ́ lókè ọ̀yà tó fi ń jà fún Islam before independence ló ti wà jamaatu nasir Islam ti national headquarter rẹ̀ bẹ̀rẹ̀ tàbí lẹ́gbẹ̀ẹ́ Àríwá house ní Kaduna. ilé tí wọ́n fi ṣe headquarter jamaatu nasir Islam ní Kaduna ó ju central mosque dáradára nù rẹ̀ lọ. àdàmẹ́fà sì ni ilé àdàmẹ́fà ló sì tó mọ́sáàsì lọ. ìsàlẹ̀ ìdúró mọ́sáàsì lọ bẹ́ẹ̀ ló kẹ́ náà bẹ́ẹ̀ ló kẹ́ náà bẹ́ẹ̀ ló kẹ́ náà tẹ̀kú ní ẹ̀dá kẹfà. jamaatu nasir Islam yìí Ahmadu Bello òun gangan ní sponsor rẹ̀ tó sponsor yìí from the onset. Ahmadu Bello ojú òní ìdìbò àwọn ni tí wọ́n pa nígbà àwọn sọ́jà àkọ́kọ́ kọ́ bá ìjọba Nàìjíríà. títí dòní ni jamaatu nasir Islam sí ní function náà oní spearhead gbogbo Islamic activities gbogbo ní Hausa pátápátá títí dòní. ẹlẹ́ẹ̀kejì jamaatu mùsùlùmí lọ́dọ̀ sultanu ní Sokoto ló wà jamaatu mùsùlùmí ní Sokoto
Sokoto state jama'atul muslimin mọ̀mọ́ àmì ìwé mọ̀mọ́ bákejì àmì mọ̀mọ́ sẹ́kẹ̀tì mọ̀mọ́ tẹ́sọ̀lá àjọmọ̀ ń pàdé ní gbogbo ní ti sọ̀rọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun bẹ̀ ní Sokoto gbọ́dọ̀ sùtọ́ gàgà fún rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta jama'atu tajdidi al-islami jama'atu tajdidi al-islami ní Kano and Zamfara state. Kano and Zamfara Jigawa náà ti wà nù rẹ̀ báyìí ṣùgbọ́n kò tí ì lágbára ní Jigawa tó Kano state àti Zamfara state jama'atu tajdidi al-islami. gómìnà Kano state ọmọ ẹgbẹ́ òní ṣe gómìnà Kano state ọmọ ẹgbẹ́ rẹ̀ Supreme Council for Sharia in Nigeria wọ́n dáná lókè ọ̀yà wọ́n tó wá sí àwọn ẹ̀rọ wà ń bẹ̀ ẹgbẹ́ ìsìlámù ni ti ń lọ lórí ọ̀rọ̀ báwo ni òfin ìṣàkóso ìdílé lò Nàìjíríà tí ṣẹlẹ̀ àti Usman Danfodio ti ṣe kọjá ní báwo ìbò parẹ́ báwo ló ṣe dìde Supreme Council for Islamic Affairs sẹ́gbẹ́lábẹ́ Sultan Sokoto òun náà lọ tiẹ̀ kéèyàn sọ pé ìsàlẹ̀ nìkan wà lókè ọ̀yà ní òní ìsàlẹ̀ tó bí wà ẹ̀kọ́ tó sún dìde àwọn náà sọ pé tó lọ́wọ́ yẹ ọmọ ẹ̀ lábẹ́ gbogbo ẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 90% ọlọ́wọ́ ni torí ìsàlẹ̀ àti lẹ́jọ́ lọ́wọ́ ní sí ní all central hospital 90% wọn dé lókè ọ̀yà ní ọmọ ìdílé Yorùbá yìí àmàlà wa kọ̀ọ̀kan àjọ ní àjọ ìṣẹ̀lẹ̀ mo lọ kí wọn sásẹ fún oṣù wá sí fún mo ń bá wọn sọ yìí ìyàwó tí a sọ fẹfẹ yàwó àtọkọ àti ìyàwó awúsá èmi ni ó sọ fún wa sọ yìí lẹ́yìn ọsọ ìlú àwọn ọmọdé awúsá mo ṣe ń bàdàn mo ṣe ń Zaria mo ṣe ń Jọ́ọ̀sì mo ṣe ń Kánò àjọ ń ṣe ni wá sí alẹ́ tá a bẹ́ẹ̀ làgọ́ mẹ́wàá alẹ́ tá a parí làgọ́ méjì lóru musa. mo lọ sí mẹ tí màá sọ sọ́nà tó sáwùsà àjọ ń ṣe ni àjọ mẹ́wàá wa ni wọ́n á sí ẹ̀ka lóṣù wọn tí wọ́n ṣe outside Nàìjíríà wọ́n ṣe Nàìjíríà lónìí fádọ́sù tí wọ́n lọ sí ní Niger Republic fádọ́sù ní tó tẹ́lẹ̀ wọ́n Chad fádọ́sù ní tó sọ wọ́n ṣe Burkina Faso ìsàlẹ̀ àyíká náà mẹ́ta ló ẹ̀mí ti lọ kéèyàn sọ jàmátù yìí kọ́mọ́tù bí wọ́n ìsìn ìsàlẹ̀ bí wọ́n kọ́mọ́tù sọ ìkẹ́gbẹ́ lókè ọ̀yà owó tó wọ́n mọ̀ tẹ̀gbẹ́ ọ̀yà. Council of Ulama òkè ẹ̀wọ̀n ti dálẹ̀ ní Kano Council of Ulama òkè ẹ̀wọ̀n ti dálẹ̀ mẹ́rin ọ̀tọ̀ tẹlifíṣàn ti rọ̀mí tẹ̀lẹ̀ pẹ̀lú Sheikh Abdulfatai Muhammadu Fani lóko àwọn ọmọ ìlú wọ̀bẹ̀ òkè ẹ̀yẹ náà sí wa. Sheikh Ahmadu Lemunu ní Minna ní Niger State àìsí rẹ̀ gbogbo ara mọ́ àìsí àti ìsára ọ̀tá ó sì ṣe ẹsẹ̀ náà lọ fún ìsámi náà ní lókè ọ̀yà náà ni tó yẹ jẹ́ pé tẹ́nìkan ọba parọ́ kọ́mẹ́ntì ẹni tí ọjà tó yẹ ọba parọ́ tó kéésì ni tí mo sọ ẹgbẹ́ tí mo lókè ọ̀yà tó yẹ ọba parọ́ kọ́mẹ́ntì ẹni tí ó mọ ọ̀rọ̀ ọgbọ́ tí ọjà Jama'atu Dawa ti sàbí àná mẹ́mẹ́ ní Kano Dr Aminola Aminudin Abubakar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo ọlọ́ọ̀bá tó jẹ́ kí ẹ̀mí gbogbo ọgùn àfọwọ́ àtànṣẹ́lẹ́tọ̀ fún ọlọ́ọ̀sán ọlẹ́sàn-án Dr Jeleel Alaba Agboolé Alagunfon ti gbogbo àfi pé Abdul Alagunfon àwọn ọmọ ìpìlẹ̀ nù àwọn bàbá wọn náà níbi àwọ̀ yìí àjọ níbí ìwé o ọmọ ìpìlẹ̀ jọ ní wa kókó ọbẹ̀ àwọn bàbá wa ni kò ní fọ́ àgàtà àwọn bàbá fi jókòó ní èrí yẹn ń gbé yẹn ní èsì ìfọ̀ alimọ̀fẹ́ mọ̀ ọ̀rọ̀ tá a gbọ́ ọlọ́run jẹ́ kí a gbọ́ yé ọlọ́run sì jẹ́ kí ó wúlò fún wa Islam ọ̀rọ̀ kàtà sí kí ni àtẹ̀yìn ká máa làkàkà lójoojúmọ́ láti kọ́ sí téèyàn bá ń fi ojú olójú náà yóò sì rìn yóò jà kótó yóò jà lùgègèrè ẹ jẹ́ kí ìkọ́ àpá náà sí ojú wa náà lẹ ká fi máa wo tíra ẹni tó ti máa ké ẹ máa ra tíra àwọn orúkọ tó yà ń gbẹ̀wò ẹ rà ẹni tó ti máa ké ẹ bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ lábẹ́ ìlọ́dún mẹ́rin márùn-ún mẹ́fà nǹkan ti máa yé wa ṣùgbọ́n ẹgbẹ́ púpọ̀ ní kalaba dé lórí táwọn náà wọ́n náà bá a ṣe fẹ́ lè káàkiri díẹ̀díẹ̀ wọ́n bá ní iṣẹ́ tí ó ṣe o ẹni tó gbé lọ́dá ni ó gbìyàn kúrò lórí òbí lọ sí pé wọ́n ni torí ìdílé ọlọ́njẹ́ kó sáfà nípa láyà tí láǹkì àmà kọ́lá láhàlẹ́ wàlá àbúrò àtẹ̀wà bìlá.
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वतआवनु अलल बिर्रि वत्तक़वा वला तआवनु अलल इस्मि वल उद्वान वत्तक़ुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब।